àkọ́kọ́ ìṣòro Nàìjíríà intelligence wa low. Intelligent man fail wa almost all the time. Àìfura tàdánwò fi wọlé. A máa wo àdánwò báyìí. A dẹ̀ ní ìfura ní take action tí ó fi wọlé. Ìkejì àdánwò tí Nàìjíríà ń bá yí tàdánwò bá wọlé sìn. A ní quick response. Tá lò láti fi tackle ẹ̀ àmọ́ tó bá sára àtà ní quick response. Àìtètè dìde sádánwò. Àkọ́kọ́ ni pé àìfura tàdánwò fi dé, àìplan sílẹ̀, àìprepare. Bádánwò bá tó wá dé, kò sí quick response. Ìkẹta wá ni pé tàdánwò bá dé, tó bá ti lọ àti gbàgbé nù. A ní prepare pé kíru ẹ̀ tún mọ́ ṣẹlẹ̀ mọ́. Ìlú tọ́lọ́ ń dá wa sí nìyẹn. Al-aakiluna yarifuna al-fitna idha aqbala. Wal-ghafiluna yarifuna al-fitna idha adbara. Àwọn tí a bá jẹ́ olóye torí wọ́n pé tí wàhálà bá ń bọ̀ wọ́n á tètè recognize pé wàhálà lélẹ̀. Àmọ́ àwọn tó jẹ́ amukun mẹ́kọ̀ mọ̀ká fàl. Wọ́n yìí dá problem mọ̀ pé problem ń bọ̀ o. Ó dìgbà problem bá lọ tán. Kódà problem ó dùn báyìí. Wọ́n ní mọ̀ pé problem ni. Ìgbà tó bá lọ tán ìdá àdìbàrà ni wọ́n tó mọ̀ pé wàhálà mọ̀ ní ẹwà dúró tí ó tó ti kó lọ. Ẹwà dúró tó bàjẹ́. Àwọn amukun mẹ́kọ̀ ìjọ èèyàn láyé bí wọ́n ṣe lo ayé nù. Ó wá yà mí lẹ́nu orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ ìran Yorùbá. Ìránù ń prepare. Ìránù mọ̀ yí pé Amẹ́ríkà ń bọ̀ wá bá wọn jà láti 45 years ago tí wọ́n ti sanction wọn. Ìránù ti ń prepare missile ilẹ̀ o. Ní wọ́n ti ń prepare tí wọ́n fi tako Amẹ́ríkà for 45 years. Wọ́n já kan pé wọ́n ní wá. Amẹ́ríkà tọ́ wọn wò ó mọ̀ pé ìyọ́dún. Kí ló fà á? Wọ́n prepare sílẹ̀ ni. Ọlọ́run kì í gbèjà ẹni tí ò bá prepare ara ẹ̀. You have to prepare yourself. Alam naj'al lahu aynayn. A'udhu billahi minash shaitonir rajim. Bismillahir rahmanir rahim. Alam naj'al lahu aynayn. Wa lisanan wa shafatayn. Wa hadaynahu najdayn. Kí ló dé tó rò pé Ọlọ́run wá gbìjà rẹ̀? Alam naj'al lahu aynayn. Al-Qur'an ní pé Ọlọ́run ní sẹ́mi fún ẹ lójú. Wali sana mo fún ọ lára, mo fún ọ lọ́pọlọ, mo fún ẹ lẹ́sẹ̀, mo fún ẹ ní intelligent. Wa adayna unajidain. Mo de guide wa ènìyàn lọ sí two ways. This is the way that leads to destruction. This one lead to peace. Kí ló dé tó follow eléyìí tó lead to peace? Ìránù prepare for 45 years. Ẹrù Ọlọ́run kan sáré wọ mọ́sálásí ńjọ́ kan. Ọlá Nábì wọ́n ti fẹ́ gbèrò dúró. Àmọ́ kẹ́tẹ́kẹ́tẹ́ mi bẹ́ ń ta o. Kí ni kí n ṣe? Ṣé kí n dé kẹ́tẹ́kẹ́tẹ́ mi mọ́lẹ̀ ni kí n tó kírun àbí kí n fọlọ́run sọ kí n lè bá bírun, kí n lè bá bárun? Ànábì ní ẹ̀kẹ́lẹ́ thumma tawakkal. Kọ́kọ́ lọ dé ràkúnmí rẹ mọ́lẹ̀, kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ lọ fokùn dé mọ́lẹ̀ dáadáa. Lẹ́yìn náà ni kó gbọ́kàn lọ́lọ́run. Mọ́ gbọ́kàn lọ́lọ́run lọ síbi pé ó fọlọ́run sọ. Nàìjíríà àfàyè wa lọ́lọ́run lọ́wọ́ Ọlọ́run dẹ̀ ń wò wá ran ládùúrún tí ń bẹ láyé. Kí la tó fẹ́ kọ́ lọ́wọ́ ṣe fún wa? Ó fún wa lépo, ó fún wa wẹ́dà tó dáa, ó fún wa nílùú, ó fún wa ní orílẹ̀ tó wà fertile. Àtúnwá retí pọ́lọ̀ ni ó gbé wa ń jà. Ọlọ́run ẹgbẹ́ yẹn ń jà bẹ́ẹ̀. You have to fight your war. It's your war. Ẹ̀yin tó jọ lórí Nàìjíríà, go and fight your war. It's your war. Ọmọ Nàìjíríà, it's your war. Go and fight your war. Wọ́n bá ní kẹ́ dúró de ìjọba mọ́. Nàìjíríà ń gbúrò pé bandit ti dé látàyé ìjọba Goodluck Jonathan. Goodluck Jonathan ṣèjọba, ó lọ nísìn, ó mà ti lé lọ́dún 10 àbọ̀dún 15. Láti ìgbà tí ẹ ti kó àwọn Chibok girl ni wọ́n ti mọ̀ wípé wàhálà ń bọ̀ látàyé ìjọba Ọbásanjọ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ Boko Haram. Ìyẹn bí 20 years ago Nigeria prepare. Àwọn òran ni òṣèlú ló ń kálukú ń bá kiri. Bá dánwò bá wá dé. Àmọ́ wá retí pọ́lọ̀ ni ó gbé wa níjà. Alaysa minkum rajulun rashid. Kò sẹ́ni orí ẹ̀ pé nínú àwọn tí ń ṣe ìjọba yìí. Kò sẹ́ni onírònú ni. Alaysa minkum rajulun rashid. Aya Kùránì ló sọ bẹ́ẹ̀. Ó dàborí yín dàrú àbẹ́ẹ̀ ṣe làákàyè ni. Sẹ́ẹ̀mọ̀ pọ́lọ̀ wo bí yín léèrè ìjọ kan ni. Sẹ́ẹ̀mọ̀ pé àwọn ọmọ yín wọ́n jẹ ẹ̀san. Ẹ bá ara pléènì ju 10 lọ pé fi sá lọ lu yẹ ẹ̀ lè rọ́nà sá. Ọlọ́run mọ̀ bí ó ṣe mú yín balẹ̀. Ọlọ́run mọ̀ bí ó ṣe mú yín sílẹ̀ níjọ́ àdánwò bá dé. Ẹ̀yin kówó pamọ́. Ẹ̀yin spẹ́ẹ̀tì pẹ́yìn àtàwọn fámìlì yín sá lọ. Ibo lẹ́ sá lọ. Ibo lẹ́ dáhùn ságbà lọ tí ò ní bọ́ lọ́hùn. Níbo lẹ́ dáhùn ságbà lọ
tí ò ní bọ́ ọlọ́run. ṣé wájú lẹ̀dá ó gbà ní tí ò ní bọ́ ọlọ́run. abẹ́yìn lẹ̀dá ó gbà ní tí ò ní bá láwò. gbogbo tí ó bá mọ̀ dákun máa ṣe lọ. ẹnìkan ò ní gbẹ̀lúbọ̀sà kó ẹ̀fọ́ ara mi. níbo lẹ̀dá ń ṣàgbà lọ tí ò ní bọ́ ọlọ́run. níbo lẹ̀dá ń ṣàgbà lọ tí ò ní bọ́ ọlọ́run. níbo lẹ̀dá ń ṣàgbà lọ tí ò ní bọ́ ọlọ́run. ṣéwájú lẹ̀dá ó gbà ní tí ò ní bọ́ ọlọ́run. abẹ́yìn lẹ̀dá ó gbà ní tí ò ní bá láwò. gbogbo tí ó bá mọ̀ dákun máa ṣe lọ. ẹnìkan ò ní gbàlúbọ̀sà kó ẹ̀fọ́ ara mi o. níbo lẹ̀dá ń ṣàgbà lọ. tí ò ní bọ́ ọlọ́run. ẹni tí ò bá lóògùn hypertension lé má bá wọn dá sọ̀rọ̀ òṣèlú nàìjíríà. tíkẹ́ẹ̀tì lẹ́ ń jà sí ẹ dákun. ẹni ọba rí kí tó bá rí tíkẹ́ẹ̀tì gbà tọ́lọ̀ ń bá ní kábòsí kan ó jàbòsí kan lọ tí tíkẹ́ẹ̀tì bá já mọ́ ẹ lọ́wọ́ má jò lásìkò yìí tó o bá fẹ́ gba ìpè o. tó ráwọn ọmọ ọlọ́mọ ń bẹ nínú igbó tọ̀yọ́ state nìkan kọ́ o àwọn tí èkìtì state ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. ó ń ṣẹlẹ̀ ní Ògùn state náà o wíìkì yóò sì ṣẹlẹ̀ ní Ọbáfẹ́mi Owódé local government ní wíìkì. ó ń ṣẹlẹ̀ ní Institute of Agriculture Ìdí Ayùn rẹ̀ nìbàdàn ó tún ṣẹlẹ̀ o tí wọ́n lọ kó àwọn staff wọn. ó ń ṣẹlẹ̀ state nínú gbogbo state ilẹ̀ Yorùbá Lagos ni ò tí pọ̀ tó nǹkan. oúnjẹ pati ni tẹ́ ẹ bá dìde ọlọ́mọdé wọn ṣàfù ẹ̀ kárí everybody o. àfi kẹ́ ẹ dìde ẹni ọba gbìyànjú tó o bá rí tíkẹ́ẹ̀tì gbà yá máa jónu yàrá rẹ̀ mọ́jú gbangba tá tó o bá fẹ́ gbègbè bí o bá sì gbìyànjú bó o fẹ́ gba tíkẹ́ẹ̀tì àti ìdìbò tọpọlọ bá jọ pọlọlọ tó o bá rí tíkẹ́ẹ̀tì gbà ọ̀ọ́yá ṣe sùúrù ọkọ̀ rí kóòtù bó o bá sì lọ kóòtù lọ kú dànù lọ dákú lọ kú wáyé pé tí ọ̀pá ọ̀nù ká máa pọ̀ bá lọ bó o bá rí tíkẹ́ẹ̀tì gbà lọ kóòtù bó o bá rí kóòtù lọ kú dànù bí o bá sì rí tíkẹ́ẹ̀tì yá máa jónu kọ̀rọ̀ yàrá rẹ ni o kò prepare fún election ọdún yìí sọ̀rọ̀ tsunami ìbò president ní ọ̀rọ̀ gbogbo wọn lé á lajú báyìí lẹ́yìn ìgbà bá lajú tán á tún fi gòójú ká lè ríran dáadáa ó kálukọ́ tẹ̀ka ni bí bẹ́ẹ̀ kọ́ majority yín lẹ́kọ̀ọ́ báyìí tó bá fẹ́ ṣe president nínú ẹgbẹ́ yín tóró lórí ibú tí wọ́n bá fún tíkẹ́ẹ̀tì àwọn ò ní gbà kan dìbò fún àjọ mójútó ìbò tí ń bọ̀ yìí ni wọ́n bá fún lórí ibú tíkẹ́ẹ̀tì tó wá jẹ́ pé ó fẹ́ lọ sílé ìgbìmọ̀ l'Àbújá ànígbà á pariwo pé ẹ mọ̀ tẹ́ bí ó bá kó bá president rẹ̀ jó kó bá ẹ lọ lajú ẹ lọ ṣe làákàì ojú wa ti là tá a bá ń wòran báyìí Ọlọ́run má jẹ́ kó àdánwò bá wa ni Ọlọ́run má jẹ́ sọ wá di rádaràda ni béèyàn bá ní kí kọ́mukun mẹ́kọ̀ọ́ kó sòkú ìyá ẹ̀ bó ṣe wù ú wàláyé ó lè sun òkú ìyá ẹ̀ jẹ́ you don't have sympathy no empathy. àsìlá ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹja bẹ̀rù Ọlọ́run dáadáa mo kẹ́kọ̀ọ́ tó pọ̀ lára ìyẹn lóṣèlú tòró tó jọba mẹ́ta tí mo bá ṣiṣẹ́ ó jẹ́ kí n mọ a lot about politics and politicians. ẹ dákun ẹ mọ kinní kan dájú mo ń bi Ọlọ́run fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Ṣèyí Mákindé eléyìí tí ń ṣẹlẹ̀ yìí Ọlọ́run ní ṣe ní send off fún ẹ o torí èèyàn dáadáa ni ẹni tó ṣèlú táwọn èèyàn mọ̀ yìí pé yes ọlọ́pọlọ lẹni tó ṣèlú yìí ni ẹni táwọn èèyàn mọ̀ pé láàánú mẹ̀kúnnù ni ẹni táwọn èèyàn mọ̀ wípé kó tó déjọba ń ṣàánú àwọn èèyàn ni ó déjọba ò tó pa àánú tì àmọ́ o kò sí ẹni tí ìṣèjọba ní Ọ̀yọ́ state tí wọn kì í fún ní send off kó tó lọ wọn fi nọ́mbà kan tẹ̀ mọ́ lá tí ò ní gbàgbé ẹ lọ ohun tí wọn fi tẹ̀ bá bàbá Lámádé Ṣínà lára bàbá yẹn gbàgbé tẹ lọ wọn fírèmù rọ ni irọ́ níjọ́ kọ̀ọ̀la tí wọ́n dìbò tó dì mọ́ Ọbásanjọ́ pé àjọ sínú ẹgbẹ́ kan náà president ni wá ẹ lọ wo rìsọ́ọ̀tì irọ́ tí wọ́n fírèmù mọ́ lẹ́sẹ̀ òun kú ń bẹ̀ bàbá Lásìdì Ládọjà ẹ lọ wo irọ́ tí wọ́n fírèmù mọ́ bàbá lẹ́sẹ̀ kó tó kú ń bẹ̀ Akálàbọ̀ bẹ̀ ẹ lọ wo irọ́ tí wọ́n fírèmù mọ́ lẹ́sẹ̀ àwọn ọmọ sùkúù kan ni wọ́n ìjọba ń fáwọn ọmọ sùkúù lóúnjẹ làwọn kan lọ́mọ kan bá kú báriwo ṣe gbàdúnù wọn lò ní pọ́ìsì oúnjẹ gbogbo àwọn aráàlú gómìnà Ajímọ̀bí ọ̀rọ̀ lọ́balọ́ba ní yí mọ́ lẹ́sẹ̀ tí wọ́n fi ṣe báyìí fún gómìnà Ṣèyí Mákindé ìntì rẹ ni tó wọlé ìjọba tí rẹ́rìn jáde wọ́n fajú ro kú òní Ọlọ́run ní dúró tì wọ́n
Ọlọ́run ò ní jẹ́ kó fajúro kú. Àmín. Àmọ́ o n ti ń bẹ́lẹ̀ yìí ò rẹ́rìn. Ẹ gbìyànjú lórí ọ̀rọ̀ àwọn ọmọ yìí tí wọ́n kó lọ yìí. Àìmọye fake information là ń rí nígboro. Ẹlòmíì ni wọ́n ti rí wọn congratulation. Ẹ wo àwọn olórí ibú bó láṣẹ ní ibẹ̀ lọ́nkìràn rẹ̀ ó wà ní àwọn tí wọ́n jí kó bẹ́ẹ̀. Tó bá ń fún làwọn èèyàn mo mọ̀ bí èèyàn ṣe fíìlì tí nǹkan bẹ́ẹ̀ yẹn bá ṣẹlẹ̀. Àwọn orúkọ àwọn kan bẹ tí mo kó pamọ́ láti ìgbà tí similar things ti ṣẹlẹ̀ sí family mi. Gbogbo ayé ń bá mi sunkún gbà náà. Mo ráwọn olórí ibú kan tí wọ́n post ẹ̀ wípé wọ́n ti rọ́mọ o, ẹ má dá lóhùn, wọ́n ti rọ́mọ o. Ní time tá àti rọ́mọ, wallahi mi ò forgive àwọn olórí ibú yẹn. Bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀yin tẹ́ ń circulate fake information káàkiri. Ibo lẹ̀ dáhùn ságbà lọ tí ò ní bọ́ lọ́rùn. Ibo lẹ̀ dáhùn ságbà lọ tí ò ní bọ́. Tí ò bá rí bẹ́ẹ̀, ọjọ́ kejì àbọ́jọ́ kẹta tí Ṣèyí Mákindé ṣe declaration ní kidnapping bẹ̀rẹ̀, láriwo bẹ̀rẹ̀, ó mú fura dání. Kí ló ń ṣẹlẹ̀? Lóòótọ́ Ọ̀yọ́ state nìkan kọ́ o. Ó ti ṣẹlẹ̀ ní Kwara, ó ti ṣẹlẹ̀ state 5 ní South West. Pẹ̀lú Kwara ó di state 6 láwọn tí wọ́n jẹ́ state ilẹ̀ Yorùbá. Ìhàrá state ilẹ̀ Yorùbá ní Kogi. Àwọn tó ń sọ Yorùbá ní Kogi fẹ́ ju àwọn yòókù lọ. Ó ti ṣẹlẹ̀ ńbẹ̀ náà. Àmì ètò ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ òun là ń sọ̀rọ̀ lé lórí o. Ẹ wá dákun, gbogbo ẹni tó bá fẹ́ soríire láyé yọmọ pé òun lòun ó gbèjà òun o. Ẹ̀yin aráàlú, ẹja gbèjà ara wa. Gbogbo ọ̀ràn yòókù ni ẹni tí wọ́n lè fi gbèjà ara wọn. Níjọ́ ogun bá dé, North ní àwọn sójà tó pọ̀, àwọn ọmọ ogun tó pọ̀ nínú military Nàìjíríà. Wọ́n sì láwọn bandit tí wọ́n kó ìbọn pamọ́ kẹrẹ yìí. Bẹ́ẹ̀ náà làwọn ọmọ Niger Delta ń bẹ́lẹ̀ yìí o. Àwọn èèyàn Kánú náà dúró, ó ń kálukú lónìí tí wọ́n prepare. Ìran Yorùbá nìkan ni òní nǹkan kan tá a prepare kalẹ̀. Ẹnu la ní, ẹnu tá a wá níyẹn náà wúlò. Ìránù mọ̀ pé òun ò ní tó wọ́n fi tako Amẹ́ríkà kò lè bàjá lórí afẹ́fẹ́. Ó sì lọ tọ́jú mísáìlì tí ó lè tán, tí ó máa sun bí omi. Bí wọ́n bá ju 10 lẹ́yìn, wọ́n tó ju 10 ìṣẹ́jú 10 lẹ́yìn ẹ̀. Yorùbá ẹnu lẹ́ni, ẹni tá a ní náà ẹjẹ́ àjọ fi bá tún ti ṣẹlẹ̀ yìí. Ẹ mọ̀ pé tí ń ká àwọn èèyàn mẹ́nu ọ̀nà géètì kan ti ń lọ kidnap wọn bẹ́ẹ̀ ni. Kò sí ojúmọ́ kan tí kidnapping ọ̀sẹ̀lẹ̀ mọ́ nílẹ̀ Yorùbá ẹ tú ẹnu yín jáde. Ẹni ẹnu tẹ́ ẹni náà ara rin iṣẹ́ ìjà ni. Ní chọ́ọ̀chì tí a bá fẹ́ gbàdúrà, wọ́n á ní àdúrà ariwo, ìran Yorùbá ariwo. Tẹ́ ẹ bá fẹ́ kàn kidnap everybody, ẹ máa táìpù orúkọ gbogbo àwọn olórí yín, ẹ táìpù orúkọ gbogbo àwọn tí ń bẹ níjọba, ẹ táìpù gbogbo àwọn tí ń ṣòfin, ẹ táìpù gbogbo àwọn tí ń bẹ lókè, àwọn ọmọ tí ń jí kódà, bó ni wọn ò ṣe ní jí wa kó. Iléyá lóde yìí, bó la ṣe ní ṣe iléyá kidnapping, kọ́nà wọn ṣàánú wa ni. Bó la ṣe ní ṣe iléyá oníbọ́ǹbù, torí bó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn ní nọ́ọ̀tì, bọ́ǹbù máa sábà tẹ̀lé lóòjọ́ ọdún ni. Bó la ṣe ní ṣe iléyá oníbọ́ǹbù, bó la ṣe ní ṣe iléyá kidnapping. Ẹ̀yin ìjọba, àwọn ọmọ tí wọ́n jí kóńbò wọn wà, ẹ táìpù àwọn ọmọ dà, àwọn ọmọ tí wọ́n jí kóńbò ni ẹ wà, ẹ kọ orúkọ ẹni tí ń sojú yín, ẹ bí léèrè àwọn ọmọ tí wọ́n jí kó, kí ni effort yín, kí ni ìgbìyànjú yín. Tẹ́yìn tó kiri lórí tíkẹ́ẹ̀tì, táwọn ọmọ ọlọ́mọ ń bẹ́ ń bí òjò tí ń pa wọ́n, tóòrùn tí ń pa wọ́n. Òjò ń rọ̀ ní alẹ́ ìjẹta, mo sì dárun mọ́ tuntun bí wákàtí 2. Nígbà mi ò gbé mọ́ ni mo bọ́ sórí náfìlà, torí mo ń ro condition táwọn ọmọ yẹn wà nínú òjò. Mo ń wo ibi tí wọ́n ti lè pín àwọn ọmọ yẹn dẹ́ta àti ìmọ̀dìsìn. Ẹ wá ṣetán ẹlẹ́bọ̀ lọ́wọ́ Ọlọ́run. Ibo lẹ̀ dáhùn ságbà lọ tí ó ní bọ́ lọ́rùn. Níbo lẹ̀ dáhùn ságbà lọ. Níjọ́ tí wọ́n ti kú ní December 2025, wọ́n ti kúùpù ní Benin Republic. Ìjọba Nàìjíríà within 12 hours gbogbo plane ní Nàìjíríà ti débẹ̀. Wọ́n gba ìjọba yẹn padà. Àwọn sọ́jà orí ilẹ̀ bọ́ sílẹ̀. Gbogbo afẹ́fẹ́ Benin Republic ní plane ọmọ ogun Nàìjíríà ní ẹgbà. Wọ́n sì ń jí àwa kó Nàìjíríà. Plane ọmọ ogun ọ̀gbà gbogbo afẹ́fẹ́ within 12 hours. Ó fi ń lọ́jọ́ 4, ó fi ń lọ́jọ́ 5 tó níyọ̀ lẹ́kìtì ń bẹ́ńbẹ́. Tàwọn apá kan Ọ̀ṣun ń bẹ́ńbẹ́. Tàwọn apá kan Kwara ń bẹ́ńbẹ́. Tọ̀yọ́ state ń bẹ́ńbẹ́. Tàwọn Ògùn state ń bẹ́ńbẹ́. Àwọn etí ń dánwò lábẹ́lé náà ń bẹ Lagos state kò wà prominent ni. Gbogbo eléyìí ń bẹ́ńbẹ́. A gbé plane jáde, àwọn kan bẹ́ẹ̀lì Haúsá tí a ní lé 400 ní north tánà ti jí kó láti bí oṣù kan lẹ̀ yìí, wọ́n lé 400 tí a ti jí kó pamọ́ síbẹ̀ tí ò sí plane ni. Àmọ́ tó jọ mí lójú tó sì yà mí lẹ́nu, ọ̀rọ̀ dáadáa máa tẹnu kinní kan jáde ń gbà mí. Gùnmí ó sọ̀rọ̀ kan
tó yẹ kó challenge kíjọba ó dìde kan dá ọ̀rọ̀ yẹn padà sí lẹ́nu. Ẹnìkan ò dá ọ̀rọ̀ yẹn padà sí Gùnmí lẹ́nu. Up to today, of recent, ní ṣé Gùnmí sọ̀rọ̀ yẹn o. Ẹ jẹ́ n kó tẹ̀ bó ṣe wí gangan. Only government knows the exact identities and hideout of bandits. Government know the exact identity. Go and Google it. Wàá rí news yẹn lórí Google. Mi pé Facebook. Go and Google it. The government know the exact identities and hideout of bandits. Ó ní kí ló dé tẹ́ ń bi òun léèrè. Ṣé ìjọba ó sọ pé àwọn ò mọ àwọn bandits ni wọ́n àwọn tí ń bẹ lẹ́yìn wọn? Àbí ìjọba ó sọ pé wọn ò mọ ibi tí wọ́n wà? Bí ó bá rí bẹ́ẹ̀, kí ló dé tí ìjọba ò tí ì ṣe nǹkan kan lórí Gùnmí gangan fúnra ẹ̀? Ó ní ìjọba mọ̀ tó bá wá rí bẹ́ẹ̀ kí la wá ń pariwo sí? Kí là ń gọ́ sí? Ìran Yorùbá ariwo, ẹ bẹ̀rẹ̀ ariwo. Kán má fi gbogbo wa rúbọ òṣèlú tán. Kán má fi wá rúbọ ìbò tí ń bọ̀ lọ́nà. Kí Ọlọ́run ká bí Ọlọ́run tá a bá ń bí Ọlọ́run tá a bá ń sayá Allahu ká sì máa sayá àyàsẹ̀. Ibo lẹ̀dá ń ságbà lọ tí ó ní bọ́ Ọlọ́run. Níbo lẹ̀dá ń ságbà lọ tí ó ní bọ́ Ọlọ́run. Ṣéwájú lẹ̀dá ó gbà ní tí ó ní bọ́ Ọlọ́run. Abẹ́yìn lẹ̀dá ó gbà ní tí ò ní bá Allahu. Gbogbo ohun tí ó bá mọ̀ dákun máa ṣe lọ. Ẹnìkan ò ní gbàlúbọ̀sà ó ẹ̀fọ́ ara mi. Níbo lẹ̀dá ń ságbà lọ tí ó ní bọ́ Ọlọ́run. Èló ni wọ́n ń ta CCTV camera? CCTV camera ò 200,000 yọkan. Èló ni wọ́n ń ta CCTV camera? Gbogbo public places tí ò sí CCTV camera. Kò sí CCTV camera ní gbogbo hospital. Tí wọ́n bá wọ hospital tí wọ́n lọ kidnap àwọn aláìsàn, ní rẹ́kọ̀dù ẹ̀. Kò sí CCTV camera ní gbogbo school. Èló lẹ fẹ́ ná lórí CCTV camera tí ò fi sí gbogbo street wa, gbogbo ojú ọ̀nà, ẹ lọ advanced country. Àwọn ìlú tó ní láti ìlú kan sí ìlú kan CCTV camera ń bẹ́ẹ̀. Tí mọ́tò bá bàjẹ́ síbi kan wọ́n ti rí. Kó tó di pé ẹnìyẹn ní problem. Nísìnyí kò lè tó 30 ṣẹ́jú àwọn ọlọ́pàá ọ̀kan lára. Kí ló dé tó ọjà dúró ń bí báyìí? Wọ́n mọ̀ bí wọ́n ṣe rescue ẹ̀. Èló ni CCTV camera? CCTV camera tó ti ya mùrákà Nàìjíríà. Èyí tó ní sólà tí ẹ̀ nídìí electricity. Kò nídìí kẹ́nìbọ̀dì ó tọ́jú ẹ̀ kẹ́ ẹ máa watch ẹ̀. Tádánwò bá dẹ̀ ṣẹlẹ̀ kẹ́ ẹ lọ study ẹ̀. Ẹ gbé omi síbi tí ọwọ́ ẹnìkan ò lè tó. Wọ́n lè fìbọn fọ́ àwọn kẹ́ni tí ó fìbọn fọ́ gan kó tó fọ́. Kámẹ́rà ti record ẹ̀. Gbogbo eléyìí ń bẹ́lẹ̀ àṣẹ bẹ́ẹ̀ dé gáràjì kò sí gbogbo àwọn terminals kò sí CCTV camera. Gbogbo ilé fóònù kò sí CCTV camera. Gbogbo ilé iṣẹ́ ìjọba kò sí CCTV camera. Ní tí wọ́n fi ń control ayé lónìí CCTV camera. Gbogbo inú ilé àwọn ọlọ́lá nìkan lẹ ti mọ rí CCTV camera. Àtàwa kọlàkọsá gbébi irú wa láì. Kí ni tí mo bá débẹ̀ ni pé ìjọba ẹjọ́ wo la fẹ́ rò níwájú Ọlọ́run. Oúnjẹ pátì Ọlọ́run níjọ́ kárí o. Àmín. Torí wọ́n rẹ́dì láti sáàfù ẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá. Ẹ mọ̀ yí pé kidnapping ò níyì mọ́ ni. Ó ti di nǹkan ojoojúmọ́ báyìí. Nǹkan mẹ́rin ní Yorùbá ní mistake tí Yorùbá ti ṣe o. Tá a bá correct mẹ́rẹ̀ẹ̀rin wàláhì wọ́n lè gbalẹ̀ Yorùbá. Ta ló ní wọ́n lè gbalẹ̀ Yorùbá ní 21st century? Rí ní Amẹ́ríkà dánwò ní Venezuela. Gbọ́n tí Trump sọ ni. Ó lóun ń rò ó là ń planning seriously láti sọ Venezuela di the 51st state of United States of America. Ẹ lọ Google News yẹn wà bẹ́ẹ̀. Ó lóun ń rò pé òun wà next year wọ́n sọ di ara Amẹ́ríkà. Táwọn tí wọ́n lajú jù lágbàáyé bá lè ṣe yẹn ta ló kù tí ó lè ṣe. Ẹ mọ̀ pé ariwo ni wọ́n fi túnra Yorùbá ká ní ọ̀dọ̀ yẹn empire ni. Wọ́n jagun wọnú ìlú yẹn gangan. Àwọn ìlú tí ń bẹ lọ́ndà rẹ̀ tó súnmọ́ àwọn ni wọ́n ń sọ dahoro one after another. Wọ́n ń pa àwọn èèyàn bó ṣe ń ṣẹlẹ̀ ń sìn náà ló ń ṣẹlẹ̀ ń gbà yẹn. Àwọn ìlú yẹn ń túká kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan ní gbogbo ẹni tí ń bẹ ní capital ọ̀dọ̀ yọ fi sá lọ. Ẹnì kankan ò lé wọn. Ariwo wọn òde lẹ́ni wọn òde lọ́la ló lé wọn. Nílẹ̀ Yorùbá lẹ́ni ẹ mú láti Kwara. Ẹ mọ iye ìlú tó ti dahoro ni. Táwọn èèyàn ti sá jáde. Tẹ́nìkan wọ àwọn ìlú yẹn mọ́. Gbogbo oko tí wọ́n dá ti ṣègbè síbẹ̀. Gbogbo nǹkan dúkìá wọn ti gbàgbé ẹ̀ síbẹ̀. Wọ́n gbẹ̀mí ara wọn sá. Tí wọn náà bá ń bẹ níbì kan níbi tí Nàìjíríà bá dé yìí tó bá ti mọ̀ pé mi rẹ̀ òde tètè kúrò ńbẹ̀ má fọ̀rọ̀ rẹ̀ mọ Ọlọ́run. Ẹgbẹ̀rún yàásín kọ́ ló kà, ẹgbẹ̀rún bíbélì ọ̀ràn, ẹgbẹ̀rún òkà ọ̀ràn anything lórí eléyìí tí ń bẹ́lẹ̀, ẹgbẹ̀rún gbàdí ọ̀ràn o. Gbogbo àwọn tí ń jáde tí ń lọ pé kíní ẹ̀yin aláyé ẹ bá wọn dáhùn padà
kán dáwọn ọmọ yẹn padà. Àwọn ọmọ náà wá dà tá a ti rí àwọn dà. And yet wake up to reality. Ọ̀rọ̀ ẹ̀sìn is our major problem lórílẹ̀-èdè. Nǹkan mẹ́rin ni wọ́n fi lè gbàjọba lọ́wọ́ ilẹ̀ Yorùbá. Nǹkan mẹ́rin ni. Àkọ́kọ́ nǹkan tó lè mú wọn tètè ríjọba gbà ó ń lọ̀rọ̀ ẹ̀sìn yìí o. Ó dijọ́ tí gbogbo wa ibo lẹ̀ dáhùn ságbà lọ tí ò ní bọ́ lọ́hùn. Níbo lẹ̀ dáhùn ságbà lọ tí ò ní bọ́ lọ́hùn. Ṣèwájú lẹ̀dá ó gbà ní tí ò ní bọ́ lọ́hùn. Abẹ́yìn lẹ̀dá ó gbà ní tí ò ní bá láhùn. Gbogbo tí ó bá mọ̀ dákun máa ṣe lọ. Ẹnìkan ò ní gbàlúbọ̀sà kó ẹ̀fọ́ ara mi. Níbo lẹ̀dá ságbà lọ Tí ò ní bọ́ lọ́hùn. ara rẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ ṣe ń pa jẹnẹrétọ̀ lẹ́ẹ̀mọ̀ tanná. Bẹ́ẹ̀ ṣe ń tanná láàrin 30 minutes wọ́n lè múná lọ lẹ́ẹ̀mẹ́wàá. Bá a ṣe ń tan jẹnẹrétọ̀ bẹ́ẹ̀ la máa paná. Kí ni tí mo sọ débẹ̀? Nǹkan mẹ́rin ni o. Àkọ́kọ́ nínú nǹkan mẹ́rin yẹn lọ́rọ̀ ẹ̀sìn. Níjọ́ tí wọ́n bá ṣe tán láti gbàjọba lọ́wọ́ Nàìjíríà, lọ́wọ́ ilẹ̀ Yorùbá in particular, tí wọ́n bá rọ́wọ̀ lú, tá a bá tètè takò ọ̀rọ̀ àwọn radical ideology yìí, àwọn onísọkúsọ jáde lẹ́nu, onísọkúsọ abẹnú bí ẹnu asín, tí wọ́n kúnná ọ̀rọ̀ ẹ̀sìn yìí. Àwọn ìṣẹ̀ríà ni a pa, Ìsìláàmù ni a pa, tí ó dẹ̀ rí inú fámìlì rẹ̀ tí ń dá ti ṣe mọ̀ ọ̀rọ̀ kọ́fà jáde kú ní kan pa. Tá a bá tètè stop wọn, níjọ́ tí wàhálà yìí bá lọ dé, a rí inú àwọn èèyàn yìí tí ó sọ pé innamal mu'minuna ikhwa, ọmọ ìyá wa ni wọ́n nú ẹ̀sìn. Tí Saudi ò aláwọ̀ ọmọ ìyá nú ẹ̀sìn lórí ọ, tí ò extend ẹ̀ lórí dé Qatar, kò extend ẹ̀ dé Iran, kò extend ẹ̀ dé Syria, pé ọmọ ìyá nú ẹ̀sìn rárá. Nǹkan kó mójútó lu ẹ̀ ìlú tiẹ̀ yàtọ̀, ìlú tèmi yàtọ̀. Tá a bá sẹ̀sìn nǹkan kó sẹ̀sìn ìwà àtọ́nà lẹ́jọ́. Ó lọ́rọ̀ Saudi. Ẹ̀yin dé Nàìjíríà ẹ mẹ̀sìn jù àwọn tó lẹ̀sìn gan lọ. Bàbá tètè tákù rẹ̀ kíran Yorùbá ká tètè bẹ̀rẹ̀ campaign lórí pé ọ̀kan náà ni wá, ọba àjẹ́ mùsùlùmí, ọba àjẹ́ Christian, ọba àjẹ́ traditionalist, ẹ̀sìn láàní dàpọ̀. Ọmọ ìyá ni ẹjẹ́ àjọ dìde. Ìjà yìí ṣe ìjà Ọ̀yọ́ state nìkan. Gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ dìde. Ẹ̀yin alága council kílẹ̀ ń wò. Bàbá wa Aláàfin ẹ dìde. Gbogbo ọba pàápàá jùlọ bàbá wa Onírìṣà tí gọ́ọ̀mẹ̀ntì sì recognize as head for now. Ẹ dìde lórí ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀. Ẹ dìde, ẹ pariwo, ẹ ràn wá lọ́wọ́, ẹ má jẹ́ kán pààrọ̀ Yorùbá run. Ọ̀rọ̀ religious yìí tá a bá tètè múra, wàláhì olè ilé ní ó gbé olè ta wọlé. Àwọn tí ideology wọn jọra wọn, wọ́n jọ ṣiṣẹ́ pọ̀. Àfi ká tètè bẹ̀rẹ̀ sí pariwo mọ́ gbogbo alá ideology bú. Pé rárá ọ̀kan nìran Yorùbá, ó lè pín wa, odidi ni wa, ó lè pín wa. Níjọ́ tí wọ́n ti ń pariwo eléyìí, sẹ́ẹ̀rí kílẹ̀ Haúsá ó pinra wọn nítorí ọ̀rọ̀ ẹ̀sìn ni. Tí ò sí Christian níbẹ̀ ni, tí ò sí àwọn traditionalist níbẹ̀ ni, odidi ni ẹ wà. Odidi ni wọ́n wà. Bí àwọn tí wọ́n jẹ́ bandit ṣe ń ṣe wàhálà tó yìí, àwọn tí wọ́n ń gbè wọ́n níjà nínú àwọn tí wọ́n jẹ́ olórí wọn sì wà, tí wọn ò sì gbójú pamọ́ pé yes àwa la ni wọ́n. Ṣẹ́gun méjì láì wọ́n rí ni. Ntí ò jẹ́ kán rí gùn mí gbé sẹ́ẹ̀mọ̀ pé àwọn kan bẹ lẹ́yìn. Àwọn kan wà tán jọ ń ṣiṣẹ́ pọ̀ lórí pé àwa la làwọn eléyìí. Ìran Yorùbá ẹ jẹ́ á ronú. Number 2, tá a bá correct ẹ kíákíá ń lọ oúnjẹ o. Níjọ́ Gowon fẹ́ gba ìjọba fi Biafra tó fẹ́ win ní ogun. N tó ṣe ni pé ó stop oúnjẹ tí ń lọ sílẹ̀ Biafra. Gbogbo ibi tí wọ́n ti ń kó jẹ wọbẹ̀ ló stop. Àti gbà yẹn lọ́mọ Ìgbò ti gbọ́n, wọn fi sí àgbẹ̀sẹ̀rẹ̀ mọ́. Tógun bá lọ dé nísìn nílẹ̀ Yorùbá, wàláhì tí wọ́n bá stop oúnjẹ tí ń ti ilẹ̀ Haúsá wọlé Yorùbá, àwa lábẹ̀ wọn káyìn. Àtolówó ilẹ̀ Haúsá, àtolóṣèlú wọn, gbogbo wọn ni wọ́n dáko. Kò sí ẹni ó bá jẹ́ ọmọ ilẹ̀ Haúsá tí ò lóko màálù, tí ò lóko nǹkan ọ̀gbìn, wọn kákẹ́ èèyàn gidi. Nílẹ̀ Yorùbá tálíkà ní dáko, tálíkà mélòó ní tó wá kù lóko, oúnjẹ mélòó là ń produce. Iṣu tá ń jẹ jù, iṣu Àbújá ni, iṣu Niger State ni, ẹ̀wà tá ń jẹ jù àti ilẹ̀ Haúsá ní ti ń wá, ìrẹsì lókà ètí ilẹ̀ Haúsá ní ti ń wá tó pọ̀ rẹpẹtẹ ilẹ̀ Haúsá ni, tòmẹ́tò, tàtàṣé, màálù mélòó la nílẹ̀ Yorùbá tí ó tó wá jẹ. Ok, kẹ́tì ẹ̀ blọ́ọ̀kì ẹjọ́ kan pé ọ̀dà àwa náà kó ń jẹ lọ ṣàlẹ̀ mọ́, ẹ wo fìtínà tá a kù sí. Ẹ wọ̀ wọ́n gbà tí tòmẹ́tò wọn wá láti bẹ̀ tí wọn ọ̀rọ̀ náà gbé kọjá. Ẹ lọ bí àwọn obìnrin pé fìtínà tí wọ́n ń rí lórí ọ̀rọ̀ ata àti tòmẹ́tò kì í ṣe wàhálà kékeré.
ẹlẹ́ẹ̀kejì ó ń lọ́rọ̀ oúnjẹ bó ní sí àgbẹ̀ wa ó sì ráìsì padà nílẹ̀ Yorùbá tí ó jẹ́ pé olóṣèlú tá a bá dìbò fún á béèrè pé mo lóko rẹ wà how many thousands of acre ló fi dáko màálù mélòó ló ń prepare ẹni ọba prepare ń tá jẹ ńlọfẹ future wa lẹ́yìn oúnjẹ ló tó kankan yòókù àwọn tí wọn lówó lọ́wọ́ dáko oko mélòó ń tálíkà ọdà ẹ lọ wo oko irrigation nílẹ̀ Haúsá ọlọ rẹrẹrẹrẹ ni ìran Ìgbò náà ò dẹ̀ fi oko ṣeré mọ́ láti gbà tó ti ṣẹlẹ̀ sí wọn láti gba Biafra ìyẹn jẹ́ point number 2 ẹlẹ́ẹ̀kẹta ìran Yorùbá nìkan ni ò ní nǹkan ìjà ogun jọjà bá dé àwọn lókè ọya ẹ̀ kí ń wo íńtánẹ̀tì ni kẹ́ẹ̀rẹ́ àwọn ọmọ kéékèèké tí wọ́n mú èké bígbà tí wọ́n mú pẹ́ẹ̀nì tó ń kàdùkù àwọn obìnrin wọn gan wọ́n rìn tí èké ni lórí íńtánẹ̀tì ẹ̀ kí ń rí wọn ni èyí tí ń bẹ lọ́wọ́ àwọn báńdíìtì nìkan níjọ wàhálà bá dé fìtínà ni tí wọ́n bá ń ka iye èèyàn tó pọ̀ jù nínú mílítírì Nàìjíríà ìran náà ti ní wọ́n jàǹbá wà àwọn ni wọ́n mọ future wọ́n dẹ̀ tètè prepare fún future àwọn ní pọ̀ jù mélòó ni Yorùbá ti ń bẹ nínú mílítírì ìran Yorùbá níjọ́ wo là náà fẹ́ tètè lo opportunity yìí ká mọ̀ bá ṣe pọ̀ nínú mílítírì nípò láàgbò ẹ lọ wo lẹ́ Ìgbò àwọn ọmọ Niger Delta ń bẹ́ẹ̀ fún wọn dìgbì níjọ́ ogun bá dé àwọn ti Kánò náà ń bẹ́ẹ̀ ẹ mọ iye instrument tí ń bẹ lọ́wọ́ wọn ni ta ní instrument gidi ń bẹ lọ́wọ́ ẹ̀ nínú Yorùbá èmi ò ní kán lọ gbà in a wrong way in a lawful way bákan làwọn tí wọ́n ní náà ṣe ní ìjọba ń fáwọn kan ní license bó láṣẹ defend ara wa amákìnà Yorùbá ọmọ pariwo ẹdira ó dira níwájú AK wàláhì yọjà ẹ kélekèlé ni ó dira níwájú mísáìlì orí rẹ̀ ó fòdé kàlàbẹ ẹsẹ̀ rẹ̀ ó fòdé Sókótó níwájú ballistic missile ṣe ló ti dira kí lẹ fi ń dira kí ló dé tẹ yí báyé ṣe ń yí dúró kama yẹ dúró dáàrú má lam yẹ dúró kama yẹ dúró dáàrú àdáàrú yẹ dúró àlè ẹ yí bígbà ṣe ń yí ẹni tí ò bá yí bígbà ṣe ń yí ó ń tàn wọn ò bá gbà lọ. Number 4 tí ìran Yorùbá gbọ́dọ̀ tètè correct àánú àṣejù lórí àlejò àti fààyè gbà wọn àlejò jù ó dáa ká balance pẹ̀lú àlejò bẹ́ẹ̀ tí gbogbo tó jẹ́ monument wa ló ti tán sọ́wọ́ àwọn àlejò ìdajì Èkó làwọn àlejò ti rà tán ẹ lọ mú láti Dúmọ̀tà tẹ́ fi dé Lẹ́kì kódà Tinubu ẹ mú lọ tẹ́ fi dé Dúmọ̀tà ẹ mú lọ Lẹ́kì ẹ mú lọ Sájà Yorùbá mélòó ló nílẹ̀ ńbẹ̀ ọmọ Ìgbò ti ra gbogbo ẹ̀ ẹ padà ságége ẹ lọ wo ohun tí ń ṣẹlẹ̀ ńbẹ̀ níjọba yálẹ́mọ̀ yìí pé ìran Haúsá ló la gègé kì í sí ìran Yorùbá mélòó ni Yorùbá ẹ lọ wo gbogbo tó jẹ́ economic nerve ní gbogbo capital city nílẹ̀ Yorùbá ẹ lọ mú tìlú Ìbàdàn ẹ lọ mú láti Lebanon Street ẹ mọ wo táwọn ọmọ Ìgbò tí wọ́n ti rà pa kabẹ̀ ẹ lọ mú Táíwò Road nílọrin ẹ lọ wo ohun tí wọ́n ti rà kabẹ̀ ẹ lọ mú gbogbo state kọ̀ọ̀kan ẹ wá padà sí ẹ̀yìn ìlú ibi tó jẹ́ bọ́dà kẹ́ ẹ lọ wòye Fúlàní tó ti sẹ́tù síbẹ̀ wọ́n ti mú yín ní gbòòrò wọ́n ti mú yín ní bọ́dà ibo lókùn tẹ́ sàgbà níjọ wàhálà bá dé àfi kí Yorùbá tètè correct nǹkan yìí mẹ́rẹ̀ẹ̀rin yìí tá a bá tètè correct ẹ̀ kò sí tí ò possible kó nílà ká yóò dìde ni kò sí nǹkan tí ò possible láyé Amẹ́ríkà tá a lọ lajú jù ni wọ́n ń dán wò yẹn o Ọlọ́run kó ṣàánú ran Yorùbá ni o ibo lẹ̀ dáhùn ságbà lọ tí ò ní bọ́ lọ́rùn níbo lẹ̀ dáhùn ságbà lọ tí ò ní bọ́ lọ́rùn. ṣé wájú lẹ̀ dá ó gbà ní tí ò ní bọ́ lọ́rùn abẹ́yìn lẹ̀ dá ó gbà ní tí ò ní bá láwò. Gbogbo tí ó bá mọ̀ dákun máa ṣe lọ ẹnìkan ò ní gbàdú bọ́sà kó ẹ̀fọ́ ara mi o níbo lẹ̀ dán ságbà lọ tí ò ní bọ́ lọ́rùn. Bàbá wa dáadáa President Tinubu wọ́n máa ń pòwe kan nílẹ̀ Yorùbá wọ́n á ní ọ̀pá ọ̀bọ gbọ́bọ wọ̀gbẹ́ ọ̀bọ gbọ́bọ wọ̀gbẹ́ tó o bá tètè gbọ́bọ wọ̀gbẹ́ ọ̀bọ á gbé ẹ wọ̀gbó. Allah. Gbogbo ká máa káwọ́rọ́ nítorí ìbò 2027 yìí ọlọ́mọdé àwọn ilé yọba nǹkan jẹ́ o ọ̀pọ̀ gbọ́bọ wọ̀gbẹ́ tó o bá tètè gbọ́bọ bandit wọ̀gbẹ́ ọ̀bọ lè gbé ọwọ́ gbó. Allah. ní táwọn èèyàn yìí ń béèrè fún ẹgbọ́n nǹkan tí kò mí sọ lórí tí ń ṣẹlẹ̀ yìí bóyá last week náà ló sọ ọjọ́ kejì ìjọ ọ̀sẹ̀lẹ̀ ti Ògbómọ̀ṣọ́ ẹgbọ́n tó sọ ó lára ní àwọn èèyàn yìí wọ́n nídìí owó kò sí bí wọ́n ti rówó ẹ lọ ká ń tó sọ náà àwọn èèyàn yìí ń béèrè pé bíjọba ṣe recognize Niger Delta kán recognize àwọn bandits náà nílẹ̀ Haúsá kán máa fi owó wọn kún ara bọ́jẹ̀tì Nàìjíríà lọ́dọọdún
mo ti sọ bí wá sí kan mo tó bá jẹ́ pé yẹn náà ní solution ẹ dá wọn lóhùn kò lè tán bẹ́ẹ̀ ẹ máa fi kún bọ́jẹ̀tì pé ń tá a máa fún wọn ni bíbẹ̀ kọ́ńtẹ́mọ̀ náà máa jẹ́ total stand yẹn àmì ẹran tí báà náà láwọ ọmọ líle ńlẹ̀ Yorùbá ẹ fi tiwọn náà kún bọ́jẹ̀tì ẹ kún fẹ̀ kan pé kọ́kárí bí ọ̀bà tán kójú kálukú wálẹ̀ bẹ́ẹ̀ bá mọ̀ pé ẹ lè fight wọn if you can win them then join them ẹ mú wọn wálé ẹ mú wọn wọ bọ́jẹ̀tì ń gbà yẹn tẹ́ bá mọ̀ pàgbára yín ọ̀ka wọn gbogbo sójà gan ẹ wò bẹ́ẹ̀ mi àwọn sójà ti ń ṣòfò sẹ́wọ̀n sójà ò try ni they are trying ẹ̀tì irinṣẹ́ tí ń bẹ lọ́wọ́ àwọn ará bí ó lè ju tàwọn sójà wa lọ bàbá president Tinubu ọ̀pọ̀ gbọ́gbọ́ wọ̀gbẹ́ tó o bá tètè gbọ́bọ̀ wọ̀gbẹ́ ọ̀bọ̀ ògbé ọwọ́ gbó Ọlọ́run ní jẹ́ kọ́bọ̀ ògbé yín wọgbó ẹ kí wá ní kí ni ṣòro wa kí là ń bá kiri ẹ mọ kíní kan dájú ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ lára ìran Iran ẹ wo bí ẹ ṣe ń bá Amẹ́ríkà fà ìran Yorùbá ọjọ́ wo la tó fẹ́ lajú táwa náà fight láti protect ìran wa ọ̀tọ̀ láàyè ẹ̀sìn ọ̀tọ̀ láàyè ìran Yorùbá lèmi tí mo dẹ̀ wà proud of it Christian ní Yorùbá nǹkan kan náà jọ ni wá traditionalist Yorùbá nǹkan kan náà jọ ni wá àjọ pawọ́pọ̀ àjọ protect ìlú wa ni torí tógun bá dé yóò dé level kan tí mùsùlùmí náà tí ó sọ fún mi pé mi ò sára wọn àwa làwa tí a bá fẹ́ ṣe meeting ẹ̀sìn Islam gan ní Nàìjíríà yìí àwọn ò ti plan bó ní meeting táwọn ọ̀sẹ̀ yóò ti favour àwọn tó jẹ́ pé àwọn làwọn lead àwọn làwọn rule níbẹ̀ ni mùsùlùmí Yorùbá ọmọ dúró lórí pé ọmọ ìyá alájọjẹ́ ní Islam wọn ò ṣe déédéé wọn ò pín déédéé níjà wọn ni a pín déédéé wọn kálukú ló ní ilẹ̀ rẹ̀ if the die is casted tí wàhálà bá dé ìran Yorùbá ni mí ilẹ̀ Yorùbá ni màá wà Islam mi ò gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ mi ìran mi ò sì gbọ́dọ̀ bàjẹ́ méjèèjì ni mo gbọ́dọ̀ kó pọ̀ méjèèjì ni mo gbọ́dọ̀ kó pọ̀ torí kò sí tó lè fi bá ọmọ Saudi sọ̀rọ̀ tó fi wá fẹnu tàbùkù ìlú ẹ̀ kò ní gbà ìwọ mú owó ríálì Saudi yá lójú àwọn ọlọ́pàá wọ́n sọ fún iye ẹ̀wọ̀n tó lọ mo ti fẹ́ ra ọjà rí nílẹ̀ Saudi tó jẹ́ pé owó tí mo mú dání mo fẹ́ gba change ó wá fún mi ní change owó yẹn ti ya mo kọ́ lé lárúbáwá yẹn lọ́wọ́ tó rọ́mọ ìlú wọn ni mo ní ìfẹ́ owó tó ti ya ó wá ń bi mí léèrè pé ṣé ìwọ jàlejò ń lu yìí ni ó sì sọ èdè àwọn orí fọ́tò ọba lára owó ó dẹ̀ tó ń kọ́ bó o bá rí fọ́tò ọba wa lára pépà gan o gbọ́dọ̀ pọ́nlé ọ gbọ́dọ̀ gbẹ́sẹ̀ lé àmọ́ níran Yorùbá nǹkan wa ò jọ wá lójú èmi ò ní ká dẹ̀sí pọ̀ o gẹ́gẹ́ bí ó kọ́ tí wọ́n fún mi mi ní kí mùsùlùmí ó lọ church mi ò ní kí mùsùlùmí ó lọ traditionalist bẹ́ẹ̀ tó ọmọ ìyá kan náà ni wá ìran kan náà ni wá èdè ti jó inú wa pọ̀ waja'alnakum shu'uban wa qaba'ilan lita'arafu inna akramakum indallahi atqakum ẹ wá rí ní parí àfiọlá Ọlọ́run bí Ọlọ́run ju àlàáfíà sílẹ̀ Yorùbá jẹ́ ká àlàáfíà ọjọba ní Nàìjíríà ìjọba Tinubu Ọlọ́run má jẹ́ ká ẹ ṣìṣe Ọlọ́run kó mú yín gúnlẹ̀ ayọ̀ ìjọba Ṣèyí Mákindé ìjọba Adélékè lọ́ṣùn ìjọba Sanwó-Olú lÉkòó ìjọba tèkìtì ìjọba ti Oǹdó ìjọba ti Dàpọ̀ Abíọ́dún ìjọba ti Kwara Ọlọ́run fún yín Ọlọ́run ó fún yín ní ọgbọ́n ìmọ̀ àtòye tá a fi ṣẹ́tù wàhálà tó wà nílẹ̀ yìí bí bẹ́ẹ̀ kọ́ ìran Yorùbá ariwo ẹbẹ̀rẹ̀ ariwo wọn tó run gbogbo wa tán o bá a bá ní ọ pariwo tó pariwo ìwọ ló mọ̀ ẹ pariwo ṣọ́ọ̀ṣì ẹ pariwo mọ́sálásí ẹ pariwo kí gbogbo àgbáyé ọmọ ìran Yorùbá ò ní irinṣẹ́ kankan jariwo lọ ariwo yẹn ẹjá lò effectively kí gbogbo ayé ọmọ pé nǹkan kan ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá àwọn eléyìí ọmọ ò kí àkànpá gbogbo dídì ìlú kan o kò ní túmọ̀ lójú wọn o ọ̀tọ̀ làgbọ́yé táwọn gbọ́ o ẹ̀sìn kọ́ ni wọ́n ń gbé kiri o ẹjá síra wa lọ́kàn ká fìfẹ́ bára wa lò nílẹ̀ Yorùbá ètò ìdìbò ní bọ̀ yìí àwa náà gẹ̀gùndè yìí àjọ mójútó yìí gbogbo lórí ibú tó bá jáde láàmú sọ pé lórí ibú ni a lè má dà kọ ẹ bẹ́ẹ̀ gbogbo èèyàn ọmọ mọ̀ pé lórí ibú lélẹ̀ with proof and evidence bàbá Tinubu tí mo sọ bí wá síta ṣe kẹ́yìn ẹ lọ lò I need the third force political party kò sí ẹ gbogbo ẹgbẹ́ tí ń bẹ ń sìn àwọn náà ní exchange ara wọn ń fọmọ ara wọn rọ́pò ní 2031 yóò continue bẹ́ẹ̀ tá a bá ní third force political party tí ò sí kankan nù wọn níbẹ̀ wallahi wọ́n change future Nigeria subhana rabbika rabbil izzati amma yasifun.